Ẹ káàbọ̀ sí ẹ̀kọ́ kíkà ojoojúmọ́ ti ìjọ ẹ̀dá titun. Òní, ọjọ́ 21 oṣù keje ọdún 2025. Àkòrí: kíkọ́ ayé wa pẹ̀lú ìpinnu. Ìwé orin ẹ̀ta ẹ̀rin. Mo fi gbogbo rẹ̀ fún Jésù. Ẹ̀kọ́ àkọ́sórí. Ó dára fún ọkùnrin tó gbé àjàgà ní ìgbà èwe rẹ̀. Ẹkún Jeremáyà orí 3 ẹsẹ̀ 17. Bíbélì kíkà. Kíróníkà kejì orí 26 ẹsẹ̀ 1 dé 5. Nígbà náà ni gbogbo ènìyàn Júdà mú Ùsáyà tí í ṣe ẹni ọdún 16, wọ́n sì fi jọba ní ipò bàbá rẹ̀ Amasáyà. Òun kọ́ Élótù, ó sì mú padà fún Júdà lẹ́yìn tí ọba sùn pẹ̀lú àwọn bàbá rẹ̀. Ẹni ọdún 16 ni Ùsáyà nígbà tí ó bẹ̀rẹ̀ sí jọba. Ó sì jọba ọdún 52 ní Jerúsálẹ́mù. Orúkọ ìyá rẹ̀ sì ni Jekoláyà ti Jerúsálẹ́mù. Ó sì ṣe èyí tí ó tọ́ ní ojú Olúwa, gẹ́gẹ́ bí gbogbo èyí tí bàbá rẹ̀ Amasáyà ti ṣe. Ó sì wá Ọlọ́run ní ọjọ́ Sekaraya, ẹni tí ó ní òye nínú ìran Ọlọ́run. Níwọ̀n ọjọ́ tí ó wá Olúwa, Ọlọ́run sì mú un ṣe rere. Ẹ̀kọ́: ìgbé ayé ènìyàn pín sí ipa àti ìpele 4. Ìgbà òwúrọ̀, ọdún 1 dé ọdún 25. Ìgbà ọ̀sán, ọdún 26 dé 50 ọdún. Ìgbà ìrọ̀lẹ́, ọdún 51 dé ọdún 85. Ìgbà àṣálẹ́, ọdún 86 dé 100 ọdún. Gbogbo àwọn ìgbà àti àkókò wọ̀nyí ni wọ́n máa ń wá pẹ̀lú ojúṣe, ṣùgbọ́n ìgbà òwúrọ̀ ẹ̀dá nìkan ni a ó gbé yẹ̀wò lónìí. Ìgbà òwúrọ̀ yìí ni ìgbà tí ènìyàn ní okun láti ṣiṣẹ́ fún Ọlọ́run àti láti ṣe àwárí èrèdí ìwàláàyè rẹ̀. Ìdí nìyí tí ìwé ẹkún Jeremáyà orí 3 ẹsẹ̀ 17 ṣe wípé ó dára kí ènìyàn gbé àjàgà ní ìgbà èwe rẹ̀. Àkókò yìí ni ìpìlẹ̀ àti ìbẹ̀rẹ̀pẹ̀pẹ̀ ayé ènìyàn. A sì ní láti kọ́ àti láti gbé ró pẹ̀lú ìpinnu. Ìwé Jóòbù orí 29 ẹsẹ̀ 4. Jóòbù fi àkókò yìí wé ìgbà tí àṣírí Ọlọ́run wà, tí ó sì ń fi ara hàn nínú tẹ́ḿpìlì. Ọba Ùsáyà nínú ẹ̀kọ́ kíkà wa lónìí jẹ́ ẹni tí ó ní oore ọ̀fẹ́ láti jọba ní ẹni ọdún 16. Nígbà tí ó sì wà ní ọ̀dọ́ ọmọdé, ó tètè bẹ̀rẹ̀ ìgbé ayé rẹ̀ nínú ṣíṣe àpọ́n àti iṣẹ́ akin nínú Ọlọ́run. Bẹ́ẹ̀ ni Ọlọ́run pẹ̀lú mú kí ó ṣe rere. Wíwá Olúwa àti kíkọ́ ayé wa pẹ̀lú ìpinnu ní láti jẹ́ ìlépa àkọ́kọ́ nínú ìgbé ayé wa. Ṣùgbọ́n kí ẹnikẹ́ni má ṣe rò tàbí bá ọkàn jẹ́ wípé òun ti fi ọ̀pọ̀ ọdún ṣòfò. Ọlọ́run wá jẹ́ aláàánú tí ó lè ṣe ìdápadà ọ̀pọ̀ ọdún tí o ti fi ṣòfò padà. Bí o bá wà ní èwe, bẹ̀rẹ̀ ìgbé ayé rẹ pẹ̀lú Ọlọ́run kí o sì kó ìgbà àti àkókò rẹ ní òwúrọ̀ kùtùkùtù. Bí o bá ti wà ní ìgbà ọ̀sán ayé rẹ, mọ̀ dájú pé kò sí àkókò tí ó pẹ́ jù fún Ọlọ́run láti dá ìgbà àti àkókò rẹ padà, kí oore ọ̀fẹ́ rẹ̀ kí ó tó fún wa ní gbogbo ọ̀nà. Àmín. Ẹ̀kọ́ àmúrelé. Títètè mọ Ọlọ́run ní òwúrọ̀ kùtùkùtù máa ń mú àṣeyọrí tí ó tayọ wá fún wa nínú ìjọba ti Ọlọ́run yìí. Àdúrà. Olúwa, ràn mí lọ́wọ́ láti lè máa wá ọ ní kùtùkùtù àti kí n lè fi ọ́ ṣe àkọ́kọ́ nínú ìlépa mi ní orúkọ Jésù. Àmín. Títí di ọ̀la, ó dàbọ̀.